'Cause it's the summer sound that brings us closer together. Orúkọ ti tèmi ní Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò pé ọmọ díẹ̀ sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ díẹ̀ sí ọmọ díẹ̀ sí Abba and Cosmetics Production gbogbo orílẹ̀ èdè. Ọmọ díẹ̀ sí TV níbẹ̀ láti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́. Tí a bá gbọ́ pé àwọn àṣírí kan wà níbì kan tó sì ń jẹ́ àwa lọ láti gbà á wípé àwa ń tọ́jú ẹ̀ pamọ́ ni bẹ́ẹ̀ ni àwa ń tọ́jú ẹ̀ pamọ́ tí àádébà ní gbogbo ìgbàkígbà nítorí àwọn tí wọ́n bá nílò rẹ̀. Ẹlòmíì á kàn sọ̀rọ̀ jù à ní orí ní ọ̀ndà comment tàbí ní kíní. Mo máa ń sọ àwọn tó bá mọ iye wúrà làwa ń tà fún àwọn tí wọ́n mọ̀ nípa tán mọ ìwúlò kíní yìí. Wọ́n lóògùn ló lọ́jọ́ kan pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Oògùn ló lọ́jọ́ kan pọ́njú orí ẹni ló ní ọjọ́ gbogbo. Ta ló wá mọ ọjọ́ kan pọ́njú yẹn? Kò sẹ́ni tó mọ̀. Ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́. Ọlọ́run fẹ́ àjò, ó fẹ́ àtúnrí, ó fẹ́ àṣejù. Ọlọ́run kọ̀ àṣejù. À ń bẹ Ọlọ́run kó mọ̀ kọ̀ àtúnrí ni. Ṣùgbọ́n àjò Ọlọ́run fìgbà kankan kọ̀. Gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe ló nídìí kéèyàn fi ìwà, ìgbìyànjú àti àjò àdúrà téèyàn fi tì í bì. Wọ́n ní àjò sòun gbogbo tán. Ìwọ tó ń tajà ká máa sọ òògùn fún ọ láti kíní tí o ò bá lọ́yàyà mọ́ ọjà tó ń tà tó ò ní ìdùnnú tó ò ní ọ̀rọ̀ rẹ̀ sí kọ́sítọ́mà dandan ni oògùn yẹn ò lè jẹ́ lọ títí o ò lè rí gbígbàdúrà lórí ẹ̀ lọ títí. Mo sì máa ń sọ ẹyẹ òkè ń fapá kan fò ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú ká máa gbàdúrà. Sàárà ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ ni òkè ń kà á kún iṣẹ́ tó rẹ̀ ń ṣe. Kódà àwọn onímọ̀ wọ́n ní téèyàn bá jí lójúmọ́ tílẹ̀ wá fi sú tí ò rí ní kankan kí ipò sí àná àwọn tọ̀hún kò gbọdọ̀ dunnú. Tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa ṣe oore dáadáa. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa ṣe oore dáadáa. Àdúrà táwọn èèyàn bá ń ṣe fún ọ yẹn gan ló ṣe kókó ju tiẹ̀ gan lọ. Àṣírí tá a bá ń lò ọṣẹ ni tẹ́ bá ti bù mọ́tò lẹ fẹ́ tà ní ẹni tètè bá fẹ́ tà tẹ́ bá kù tẹ́ fi fọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run yóò bàjẹ́ kíákíá ni ó lọ kíákíá mo tún sọ kíákíá ni ó lọ. Kí ni nǹkan tí ẹ bá mi wá wọ́n ń pe kinní kan ní ọdún ẹ̀kì nǹkan kan ọdún ẹ̀kì tó wà ní ọjà ní o. Eléyìí tí àwọn ẹyẹ ẹ̀dá bá wà lórí ẹ̀ ló dáa jù. Ṣùgbọ́n tá a bá rí a lè lo eléyìí tí kò sí àwọn ẹyẹ ẹ̀dá lórí ẹ̀. Ṣùgbọ́n eléyìí tí àwọn ẹyẹ ẹ̀dá bá wà lórí ẹ̀ ló dáa jù. Ewé jíwín ní ògòǹgò orí àtàn méje egbò òjòkùn tó jẹ́ tòòjọ́ tẹ́ bá lọ wá egbò òjòkùn yẹn ní sọ̀rọ̀ sí yàn. A wà gún ọmọ kékeré obìnrin tí ò tí bàlágà ló máa ró aṣọ funfun mọ́ọ̀dì tí ó fi bá wa gún kínní. Tó bá wá gún tán tá a gún gbogbo ẹ̀ pọ̀ tán àti ewé àjàdáàlẹ̀ tá a bá wá gún gbogbo àwọn kínní yìí tán a wà mú asẹ́ kíní àwọn ojú eégún a kìbọ̀ ọ̀gà lẹ́nu àwọn ojú eégún a kìbọ̀ ọ̀gà àbílẹ̀ lẹ́nu a wà wá aago tí wọ́n ti lù dáadáa a gbé aago yìí a gbé jókòó sílẹ̀ tàbí kẹ́nìkan bá wà mú lọ́wọ́ a wà fi ìdí ọ̀gà ìgúnlẹ̀ tí ó na ẹnu sókè báyìí ọṣẹ tí a ti gún yìí tí wọ́n ti tí ọmọ tí ò ti bàlágà tí wọ́n bá gún yìí a wà mọ́ yí kíní yẹn po tó jẹ́ pé ọ̀gá yẹn ẹnu ẹ̀yẹ aṣọ àwọn ojú eégún yẹn a rọra yọ síta díẹ̀ pẹ̀lẹ́nu ọ̀gá yẹn a mọ ọṣẹ yẹn yíká a wà gbé pamọ́ fún ọjọ́ méje tó bá di ẹ̀yìn ọjọ́ keje ó sì di lílò a fọwọ́ bù lẹ́gbẹ̀ẹ́ a kù tá a bá kù a máa ń fi ọṣẹ yìí fọ nǹkan tá a bá fẹ́ tà ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o torí iye tá a bá dálé tẹ́nìyàn ò bá ní owó yẹn lọ́wọ́ yóò padà wá owó lọ láti wá kówó lé nǹkan náà dandan ni ó gbọ́dọ̀ yóò wá kó owó lé
08061408254 09072793348. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ má pè mí, ẹ mẹ́sẹ̀jì mi ní WhatsApp mi. Ìbéèrè question tó wà ní orí WhatsApp ní ìsìn kìí ṣe kékeré, díẹ̀díẹ̀ lára ń dáhùn ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí èèyàn máa ń wò pé ṣé ẹ rí nǹkan tá à ń pè ní nǹkan ìbílẹ̀, ẹni tó bá mọ̀nà ní tọ́, ẹni tí ò mọ̀ nípa ẹ̀ tó ń béèrè pé ẹjọ́ kí ni wọ́n ń pè ní ọkọ̀ atari, ẹ dákun ṣé ìbéèrè yẹn ṣe dáhùn pé kí ni wọ́n ń pè ní ọkọ̀ atari. A sọ̀rọ̀ ìjàǹpẹ̀rẹ̀, a tún pè ní èrùn, ẹlòmíì ń béèrè pé ṣé kàmùrù ní jẹ́ bẹ́ẹ̀, ẹ dákun. So gbogbo àwọn ìbéèrè kan wà tó jẹ́ pé téèyàn bá gbọ́ téèyàn á wò pé irú kí ni eléyìí. Mo sì máa ń sọ ní tí n bá ti fi sílẹ̀ tí mo ṣe àlàyé ẹ̀ fídíò ni, ẹ jẹ́ ká gbọ́ ká tún gbọ́ tí ò bá yé wa, ju pé ní tí mo ti dáhùn tí mo ti ṣàlàyé tó lọ straight forward, ẹlòmíì ò kàn bá mi lábẹ́ aṣọ yóò wà máa béèrè ká tiẹ̀ sọ pé ó béèrè pé dákun ewé wo ní ń jẹ́ báyìí, tí n bá wọn máa ní mo mọ̀, tí n bá wọn máa sọ pé mi ò mọ̀ orúkọ tí mo mọ̀ sínú. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé a mọ̀ọ́mọ̀ kóòdì ẹ̀ ni, torí pé àwọn àṣírí kan wà tó jẹ́ pé tá a bá ń ṣe fún yàn lọ́wọ́ táwọn rí gbígbàdúrà kíákíá àní fẹ́ tí kọ́kọ́ sáré fi sílẹ̀, á jẹ́ ká ti kọ́kọ́ tiẹ̀ káwa náà tiẹ̀ ti kọ́kọ́ wo, torí pé wàhálà tá à ń ṣe láti rí àṣírí tí mo rọra fi sílẹ̀ tẹ́ rí níbi tí mo ti gba àṣírí wá, tí mo ti gbà wá, arìnrìn àjò lọ síbẹ̀ ni o, nítorí àṣírí mi kan náà la ṣe ìrìn àjò lọ nígbà yẹn. Lóòótọ́ àti ṣe tọ́lọ́dẹ fi gbàdúrà sí dáadáa. Nítorí náà tí wàhálà tí àwọn bàbá wa tí wọ́n ń ṣe láti rí àṣírí nígbà mí ẹlòmíì sì gbà ní àṣírí tí àwa ń ṣe bó ṣe wù wáyé, bẹ́ẹ̀ lómi wà máa kọ́mẹ̀ntì sábẹ́ kọ́mẹ̀ntì pé kíní kan ẹ̀ sì lè fún wa pé ẹ̀ sì lè ṣe kíní kan pé nígbà tó wà burúkú ọwọ́ wọn pé àṣírí tó le ni. Àṣírí tá a sì ń sọ pé ó lè yí lóòótọ́, ibi tó ti wúlò làwa ṣe fi sílẹ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n ọ̀nà ibi tí ò da ni wọ́n máa lò sí. Gbogbo ìwọ tó bá sì ní lọ́kàn láti bá tọmọ ọlọ́mọ jẹ́ gbà pé tí tọmọ tiẹ̀ náà dandan ni àjọ ló ń dá. Bàbá máa ń jẹ èso àjàrà téyín sì máa ń kan ọmọ. Tó bá lágbára láti ṣe báyìí, láwájá ò ní irọ́ náà lọ, irọ́ ni o, yóò gbà bí. Ìwọ ló sì lè kúrò lójú kan. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV. Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò ní Facebook, ẹ follow page wa, ẹ bá wa share program wa. Tẹ́ ẹ bá ní ìbéèrè ẹ message wa ní WhatsApp. Lórí àṣírí ẹ message wa ní WhatsApp. Eléyìí tí mi ti rò pé kò sí ìbéèrè lórí àṣírí tí mo fi sílẹ̀, torí pé mo fi sílẹ̀ pé pérépéré, kò sí pa kóòdù kankan, kò sí pé kinní kan níbẹ̀. Ṣùgbọ́n àṣírí tó dájú ni fún àwọn tí wọ́n ń tajà, tí wọ́n ń rajà. Wọ́n máa ń ṣe tí wọ́n máa ń fi wọ́n ṣọ́ọ̀bù. Ó gbọ́ àníyàn púpọ̀ ní àṣírí tí mo fi sílẹ̀ yìí. Mo kí gbogbo Ọmọ Gíẹ̀sì fans club nílé lóko lẹ́yìn òde, mo kí wa o ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo bí gbogbo ẹ̀ sí ń lọ Nàìjíríà yìí, àbúrò ò ní dé bá wa, ní gbúrò àbúrò síra wa, ẹ̀ ní gbọ́ sí mi, bẹ́ẹ̀ ni èmi náà ò ní gbọ́ sí yín. Ó ti ń dà kò dá mọ́, kò ní wọlé tọ̀ wá láṣẹ Èdùmàrè. Ọlọ́run kó ṣàánú fún wa ni. Ẹ sáàjà máa ṣe jẹ́jẹ́, ká sì máa fi àdúrà sí ń dì í, torí pé èèyàn méjì ni òkè ń lójú oorun. Ẹni tí ó bà nǹkan jẹ́ ò ní lójú oorun, ẹni tí ó sì tún nǹkan ṣe náà kò ní lójú oorun. Nítorí náà